Mashallah. Bísí ológe abọ́ba aláwòrán dákun mọ́ wa ẹ nínú jẹ́. Bísí ológe alẹ́ mi mọ́lé iṣẹ́ kan tí wọ́n máa ń gbé ní síta. Èmi mọ́lé iṣẹ́ kan tí wọ́n máa ń gbé ńláńlá ṣe. Iléeṣẹ́ Bísí ológe so ti wo wọ́n ní Bísí ológe lọ YouTube Bísí ológe on Instagram Bísí ológe on Facebook Bísí ológe on all platforms Bísí ológe àwọn nílé iṣẹ́ tí ń gbé ní síta ayẹyẹ tó bá tànà dùn lẹ̀ lẹ́tì máa rí Bísí ológe òde ìdùnnú táyé ti dòrè mọ́ lẹ́tì máa rí Bísí ológe aṣàdúrà fún Bísí ológe ṣàlékún ọlá Bísí ológe ṣàlékún ìbùkún Bísí ológe kí iléeṣẹ́ Bísí máa lọlẹ̀ iléeṣẹ́ Bísí ológe ẹ máa wo Bísí ológe show. They are the best and they are giving the best because they are trying their best. God bless everyone for viewing Bísí ológe and streaming it, then following their page. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Thank you.